gbogbo ayé mọ̀ pé onímọ̀ ni bàbá tó lẹ́sìn ni bàbá tó níwà ni gbogbo ayé mọ̀ wọ́n pẹ̀lú òdodo ni kọ́lọ́hún kẹ́ bàbá àtàwọn tó bí wọn. iná àdàmọ́ kánà ṣe kánà bàbá wa lágége lálùfáà wa. nígbà tá a débẹ̀ àwọn ará àwọn èèyàn wọn jòkó àwọn tí wọ́n kẹ̀tẹ̀ pé ara wọn tí wọ́n kẹ̀tẹ̀ fẹ̀ tí wọ́n pera wọn ní pàtàkì tí wọ́n mọ àwọn àfáà ní pàtàkì nígbà tó sì jẹ́ pé àwọn àfáà míì náà ń lọ sọ́dọ̀ wọn ti lè bara wọn jẹ́ mbẹ́. wọ́n fi sọ pé wọn ò lówó wọn ò sí wá yìí tọ́lọ̀ ń gùn mi nasibul mar'i la yafutu ìpín ọmọnìyàn ò ní fòrú láyé yìí tọ́lọ̀ ń gùn mi tó mi. bẹ́ẹ̀ ni sì fi ń jẹ́ ádámà ní tí n sì fi ń jẹ́ ádámà àwọn wàlíì ọlọ́ni lọrin wọ́n ti parí ẹ̀ sí mi lára ní èè torí pé èmi náà mọ̀ mà bí mo ti ń jẹ́ èmi náà mọ̀ mà bí mo ti ń jẹ́. Sheikh Adam Abdullahi Al-Alori. mo wá débẹ̀ ń jọrin wọn ni èwo lọ́jọ́ kọ́ yìí wọ́n ní Babangida ńgbà náà wọ́n ń kọ́. ẹ̀ ń bá tàn yẹn bọ̀ tẹ́lẹ̀ yìí pé wọ́n gbé àwọn àfáà sí. orí àga ńláńlá lóde. wọ́n fà àga ńláńlá sí òde. àwọn àga tìmùtìmù báyìí ni wọ́n làwọn alówó jòkó ń bẹ̀ Babangida ìdí àgbọn Gani Fáwẹ́hìnmí gbogbo wọn bẹ́ẹ̀ Bọ́lá Àgè wọ́n wá jòkó ń bẹ̀ ń jọ náà múra tá a lè yí tó jòkó rẹ̀ wọ́n ní Babangida mo ní fún màmá àgbà ńgbà náà wọ́n ń kọ́ òní òkú wa wà lìjẹ́ náà ní ìdẹ́mbẹ̀. àwọn àfáà àwọn ibo ni wọ́n fà àwọn àfáà sí lóde. wọ́n wá fà àwọn àfáà sórí àjọ oníke ọ̀kadà ìlú tí ń bọ̀ wá nìyí. wọ́n wá fà àwọn àfáà sórí àjọ oníke múra èé ṣe tó fi lẹ jẹ́ orí bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ máa rí bẹ́ẹ̀. Babangida àti bàbá ń kọ́ wa ǹjẹ́ kó ń bẹ̀ yìí ìmáàmù sọ àrà àbàdàn ẹ máa bọ̀ wá báyìí èwo lọ́jọ́ kọ́ yìí wọ́n ní Bọ́lá Àgè ìdẹ́kọ̀ ń bẹ̀ ìmáàmù wo máa bọ̀ wá báyìí àfa kìíní wọ́n á lé wọn kúrò lórí àga tìmùtìmù ọ̀la wọ́n á fa àwọn àfa wọ́n dá wọn padà sórí àjọ oníke wọ́n wá ní èyí ṣe yín tọ́jú sí pé báwa bá wá rí yín lọ́fíìsì yín láwọn àfa tí wọ́n á rí yín èmi ò sínú wọn wọ́n máa ká ṣinṣin báyìí nígbà tó sì jẹ́ pé bá débẹ̀ àwọn ẹlẹ́sìn kejì tí wọ́n jẹ́ pásítọ̀ bí wọ́n bá dọ́dọ̀ gọ́fúnà tí wọ́n lọ́pọ̀túnìtì àti rí gọ́fúnà tí wọ́n lọ́pọ̀túnìtì àti rí gómìnà tí wọ́n mọ̀ sá kíjokíjo ni wípé bọ́ọ̀lù àwọn ọmọ àwọn tí wọ́n kọ́ ẹ̀kọ́ Bible studies bọ́ọ̀lù wọ́n ṣe fẹ́ mókè tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ lọ́hùn táwọn náà dòmìnira ara wọn. Sheikh Adam Abdullahi Al-Alori. àmọ́ wa ń gbà tá a bá débẹ̀ láwọn àfà gómìnà ó bi wá rẹ̀ pé kí la fẹ́ ó lè ló fẹ́ ṣéǹjì mọ́tò òun àbọ̀n fẹ́ máa lọ ó múra ọ̀dọ́ọdún. wọn wá gbára wọn jẹ́ ń bẹ̀ lẹ́yìn àfà àtẹnulọ́bẹ̀. Allahu Akbar. bí àdà àti ẹ̀ wá sọ pé àṣìṣe nìyóò ní wọ́n bá tún wá dé òde bẹ́ẹ̀ bá tún wá bá wa lọ́fíìsì tiwa náà tá a wà yìí ẹ̀ tún wá máa rà kàkà ẹ̀ máa rà kàkà eléyìí tí mo sì ṣe ìní ádámà kò sí tí ó tẹ̀yìn rẹ̀ bọ́. lánàá káàbù kù bá bí kankan ọba sì tẹ̀yìn rẹ̀ bọ́ wọn jẹ́ ijú ọ̀tá àbẹ́yọ̀ kan lọ àti pé èmi ádámà gbógun mọ́tì ta ni ó yìn inú yín nítorí bẹ́ẹ̀ àlùwọ́tò yamurru marra sàhábì masudi kẹwàá ó súnbẹ̀ yá ẹ̀mí náà ṣe dáná ẹ̀rọ jíìnì kọ́ sásìkò torí bẹ́ẹ̀ bá ò bá rí bàbá máa Allah kò yẹ ká gbàgbé wọn bá ò bá rí bàbá máa Allah ṣé kò yẹ ká mẹ́tọ́ wa ni ẹjẹ́ àtọ́rọ́ ìkẹ́ fún Adamali Al-Alori fàdúrà òdòkúrún khalidun wa dhikirun láwọn fàkọ́dínà lèyà ó máa Sheikhi Adamali Al-Alori láwọn fàkọ́dínà lèyà ó máa Sheikhi Adamali Al-Alori. eléyìí ní bẹ́ẹ̀ àti bí tẹ́ bá tún fẹ́ ká lọ à ń bọ̀ wá lérí ẹ̀. ìkànnì ẹni wọn á pọnmi Ọ̀ṣun sí mi ń kù. ká má lọ bí eléyìí nìyí ti torí àwọn ọmọ aráyé tí wọ́n sì gbọ́ àtọmọ Ìlọrin míì tí ó sì gbọ́ pé sí bàbá wa náà wọn ò ní gbọ́ yé àmọ́ bàbá sọ pé tí n bá ń bẹ lérí mú gbàrí ń jọ mi tí n bá ń fọwọ́ ra kùn tí mo ṣe báyìí gbàyú ànásù tẹkúnlá ìkẹ́lá tẹkúnù mujrimina. La ilaha illallah torí ayé. tí n bá ń fọwọ́ ra kùn bẹ́ẹ̀ àwọn wa rò pé
pé mo wà lórí múbàrí ṣe fáàrí ni wọn ò ṣe fáàrí ara ní ìyìn ní títorí káwọn ọmọ ọlọ́mọ kí wọ́n lè jẹ́ èèyàn kí wọ́n ọdún 5 ọdún 7 kí wọ́n sì máa jáde lè kí wọ́n sì máa dà fálẹ̀ kan náà wọ́n retí ilẹ̀ Ìgbò wọ́n retí ilẹ̀ Haúsá wọ́n retí ilẹ̀ àwọn gòǹfẹ́ lọ́hùn kẹ́ ẹ lọ́ máa dà fálẹ̀ kan náà kẹ́ ẹ sì máa rí nǹkan ṣe èwo ni àjókòó lẹ̀ fógun ọdún máa wá ṣe àkàkà bẹ̀bẹ̀ wọn ti fẹ́ yàwó. ilé ìṣìtù ní ṣìtù ní náà ṣírí díìnì nínú ádámà tí wọ́n rán wọn fẹ́ nù ní torí ẹlòmíràn sọ pé ànábì ádámà tàná ájí ádámà tòní èwo ni tàná èwo ni tòní ọlọ́wọ́ ọ̀dẹ́dà kan tuntun kan máa ń tì wá bọnú ara wa ní ọba ní ọbí màkàn rà ọmọ yìí sì jọ bàbá wa jẹrin iye òun náà lọ padà wá. Sheikh Adam wọ́n wá sọ pé ń sìn ọmọ yìí náà sì ń ṣe bí àgbàlagbà wọ́n ní ọlọ́run ní lọ́mọdé kó tó gbẹ́rú àgbà wọ àgbàlagbà náà. bẹ́ẹ̀ lẹ̀ ẹ̀sìn bí Sheikh Habibu Abdullahi Adam Abdullahi la lórí Adam aláwọ̀ yàtọ̀. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ní tìtorí pé à ń sọ fún wọn pé Jésù ò lè jí mọ́ kò sì ní padà wá mọ́ ẹ ń sọ pé Jésù ó padà kí ló fẹ́ wá ṣe so Jésù ò ní padà wá mọ́ ẹ ní ẹ̀kọ́ búdù násọ̀rì kò sí fún yín ẹ sì jáde nínú ayé àwa ń wí gbogbo ẹ̀ à ń gbarú gbogbo ẹ̀ à ń sọ gbogbo ẹ̀ ẹ ní ẹ lọ ṣe fàtáwá lọ ní fàtáwá kí wọ́n á lélẹ́yìn ni fàtáwá náà tẹ̀sí ṣe tá a sì ń bẹ̀rẹ̀ rí fàtáwá náà ṣe ẹ sọ rí nítorí bẹ́ẹ̀ Jésù kan ò ní padà wá mọ́ àwọn kìnnì kan fitina àwọn tẹ̀bílígì àbí kí ni wọ́n ń pè wá àwọn kí lórúkọ ẹ̀ àwọn áàlù fitina àwọn atọ́pẹ̀rẹ̀ àwọn láàlù súnà ẹ bá sọ̀rọ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀. tó sì jẹ́ sí pé áàlù fitina ni wọ́n lówó tí wọ́n ń gbà ní Saudi náà àbí wọn torí mo lè máa tú àṣírí gbogbo wọn nísìnyìísìn èmi lẹ wá sọ pé kíní lẹ wá ń bu ẹ kó nǹkan tí ẹ̀mí yín ò ní fẹ́ràn ẹ bá sọ pé ẹ fẹ́ wá takò mí àbẹ fẹ́ wá dènà dèmí bíi tí mo ń lọ sọ ní tìtorí bẹ́ẹ̀ ọ̀rọ̀ eléyìí tá à ń sọ yìí ẹ lọ ka tíra dáadáa ẹ sì lọ wò dáadáa tíra yìí mo gbé sábẹ́ kíní yìí ní gbé síta lẹ́yìn náà ẹ̀yin náà ẹ lọ wá kẹ́ ẹ lọ fojú tó tíra dáadáa ẹ lè mọ nǹkan tá à ń sọ Jésù ò ní padà wá mọ́ o bó ti rí nù ni kakini yẹ fún mi afa. ẹni níjọ́ tẹ lọ mọrkaz. bẹ́ẹ̀ ipò ẹ ti lọ ṣètò kan bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni láìpẹ́ yìí. alẹ́ alóríde. alẹ́ alóríde. lọ́dọ̀ yẹsẹ alónaka. lọ́dọ̀ àfọ àwọn yẹsẹ alónaka. ẹni ń gbàtẹ́ wá ń ṣe araka ẹ sọ̀rọ̀ kan bẹ̀rẹ̀. baba mudiru ni a titi ẹ yìí wọ́n ti kàn máa sí o. torí ìmọ̀ ni wọ́n fi ń ṣe rọ́ìdù tó ń ṣe ẹ̀yìn àwọn arúwádìí tó kù kí wọ́n kọ́ṣe ẹ̀ torí kò máa ṣe bálabàla kò sì máa ṣe àmúlùmọ́là. ẹ tó fún wa ní Sheikh Adam kàkà tó mọ̀ lọ. nígbà tí a ṣe ramadana kù bíi 5 àbí 6 àwọn kan wọ́n ní láti iléeṣẹ́ rédíò àbẹ́rùn NTN wọ́n ní wọ́n wá gbé fídíò wá sí àyè wọ́n wá kámẹ́rà àwọn àbí kílẹ̀ yín pé ọlọ́run kó bùnrin lálùbáríkà wọn ẹni ọlọ́run kó sì jẹ́ sóríire májèlé iṣẹ́ yín ó bàjẹ́ gbogbo nǹkan yín kọ́ máa dá a lọ bẹ́ẹ̀ àlùbáríkà ọ̀la iná tẹ̀yìnà. bàbá Sheikh Adam. bàbá ò ní fún yàn ju iná àtẹ̀yìnà lọ. iná àtẹ̀yìnà ló máa ń fún yàn. gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣí ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run ọlọ́run ó sì máa ṣí ẹ̀ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm